tó ìbọn Ọlọ́run Elédùmarè ọba góògó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba fẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnumọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́wọ́lọ́lá ní ìlẹ́yẹ àgbàgbà tí gbàrà àdúgbò kò ti fi ọmọ ẹ̀ nọ́ọ̀fìn Ọlọ́run àánú adúpẹ́ ọkọ̀ jíwá sí mọ́lẹ̀ àlàyé lénìí kò kàwá náà máwọn tó fẹsẹ̀ lélẹ̀ lórílẹ̀ àlàyé lénìí ọpẹ́ ní fún ẹ gẹ́gẹ́ bí ènìyàn ṣe jẹ́ on the 4th of July 2026 4th of July 2025 sorry mind me settle 4th of July 2025 ọpẹ́ ní fọ́lọ́run adúpẹ́ pé òkun adúpẹ́ ríbíríbí Ọlọ́run ọba tó láyé ọba tó nìkápọ̀ ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba jípọ̀jọ́ kúdà adúpẹ́ o kò káwáyé o àwa júbà àwọn àgbàlagbà àwọn tó nílé ayé àwọn arúgbó aṣọ mọ́balẹ̀ àwọn ajẹrin òró àwọn ajẹ̀dọ̀ èèyàn mọ́bì ìbá yín o ẹ jẹ́ kó ní ó yẹ wá ẹ jẹ́ kó ní ojú wa ṣe ẹ jẹ́ kí gbogbo ìrìnàjò tá à ń rìn lórílẹ̀‐èdè Yorùbá kó lè bá wá sí ìmúṣẹ ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa pẹ̀lú rọrùn ìbáláàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún òdẹ́rù bẹ̀lẹ́kún òbádásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún bá ń sunkún láàárọ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀ bóní mi ń sun mí láàárọ̀ yóò mọ̀ sùn fún ẹ̀bàrà tí jẹ́lá tó pa èṣù mọ̀ṣẹ́ ilẹ̀ Yorùbá mọ̀ṣẹ́ mi tí mo já tọ́kùn ètò yìí ọmọ ẹlòmíì ni ọlọ́ba wọn ṣe ilẹ̀ ẹbòmíì náà ti lọ́mọ ṣe wọn mọ̀ṣẹ́ wá ńlẹ̀ Yorùbá o má bà wàjà má dojú ìjà kọ wá ní gbogbo ọ̀nà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọ́rẹ̀ lónìí jẹ́ agbórí rẹ̀ ká ṣe ohun rere ni o abẹ́ ọ ni gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá pátá ilẹ̀ àtúnrán olótí lẹ́nìí mọ́ṣáláì máa gbé wọn mìkàló àtúnrán olétí torí àdéhùn tá a bọ́ nínú gbogbo tí bá ti ń jọ́ta ilẹ̀ Yorùbá mọ́ṣáláì máa gbé wọn mìkàló. tó adúpẹ́ àti bọ́ sórí ètò wáyé lánàá ṣètò kan tá a pè ní ìmọ̀ràn wa ní fún wa tó já ṣáájú ilẹ̀ Yorùbá gbogbo ẹni tẹ́ wà nípò jípò ẹ ṣe dáadáa sílẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa àgbáyé nímọ̀ràn ni wọ́n ní lélẹ́yìn máa wò kíyàn tó sọmọ lórúkọ Yorùbá tó wá máa ń sọ àwọn ajá wọn lórúkọ láyé àtijọ́ owó ní ẹ̀yìn láàárọ̀ wọ́n fẹ́ pàṣàmọ́ ni pé gbogbo ìrìnàjò tí yóò mọ̀ láyé òwò máa ro ẹ̀yìn àwọn bàbá náà lọ tó bọ̀ wọ́n tún lọ wọ́n tún bọ̀ wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni kò sí bí nǹkan ṣe lè ṣe tó láyé ẹni tá a bímọ ni yóò yàtọ̀ sẹ́ni tí a bí ni bí o ẹni tá a bímọ ni ọmọ ìyá ẹni ẹ lè fi wọn ọmọọba kan o wàláì ẹ lè fi wọn ọmọọba kan ó sì lè òkúndùn tó láyé tó bá la àjò tó bá pàdé èèyàn tí ń sọ èdè rẹ lẹ́nu inú rẹ ó kọ́kọ́ dùn náà ara rẹ kódà kó jẹ́ pé gbogbo ẹ ti bàjẹ́ tán ọkàn rẹ kọ́kọ́ balẹ̀ pé mo rẹ́ni tó gbédè mi nítorí pé àwọn aláwùsá value èdè wọn lédè wọn ṣiṣẹ́ kù lónìí mọ́là value èdè wọn gan-an màá sọ lọ́nà méjì tán gbà value èdè wọn nígbà tí Fúlàní kọ́ńkà aláwùsá èdè tí Fúlàní ó mọ̀ sọ lẹ́nu èdè Haúsá ni gbogbo Fúlàní pátá èdè Haúsá wọn sọ lẹ́nu nítorí pé èdè wọn strong gan wọn mọ̀ pé Haúsá ò lè ṣe kán máa mọ èdè wọn tí ẹ bá déwájú Haúsá lẹ́ni tí ń tata tẹ́ ẹ bá sọ èdè wọn sí kẹ́ mọ́ gbọ́ kẹ́kẹ́ mọ́ sọ gàtà ọkàn rẹ̀ ó balẹ̀ láti bọ̀ yín ní nǹkan yóò yọ̀ǹda lórí ẹ̀mí rẹ̀ láti bọ̀ yín ní nǹkan pé ẹni ìgbédè mi kódà yóò tún sọ níbi pé ibo lọ gbé nílùú àwọn tó bá sọ bí tó gbé nílùú wọn yóò ní inú ẹ̀ mọ̀ dùn ní yóò tó bá tún rí ọba yóò tó yẹ ọ sí báwọn ṣe rí tiwọn nù láti lè jẹ́ kéde wọn máa lọ ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀hún ṣe dá ìran Yorùbá ò fẹ́ràn èdè wọn àìfẹ́ gbọ́ débi pé jókòó tí ọba yóò sì máa sòyìnbó sí níbi tí a ṣàṣejù èdè dé kì í ṣe ibi tí mò ń lọ nìyẹn ọmọkàn ìyàwó ọbẹ ní o
níbi tí Yorùbá sọ àṣejù dé níbi èdè wọ́n sì tún mú iyán wọ́n tún sọ ní pounded yam wọ́n sọ òyìnbó yán Yorùbá ló sọ lẹ́yìn èdè òyìnbó kì í sọ òyìnbó ló sọ pounded yam ní pounded yam o Yorùbá fúnra ara wọn ni wọ́n náà sọ iyán ní pounded yam Yorùbá fúnra ara wọn náà sọ àkàrà di bean cake Yorùbá fúnra ara wọn a lot of things tó yẹ pé Yorùbá ló sọ ló kọ lédè òyìnbó fúnra wọn tí ò lórúkọ òyìnbó torí pé òyìnbó ò rírí níjọ́ táṣìírí ò tú sí mi lọ́wọ́ wọ́n gbóyán bá lè gbé fóyìnbó òyìnbó tí ó ṣẹ̀ṣẹ̀ wọ Nàìjíríà for the first time ilé ayé ẹ̀ náà bá gbóyán fún ní máa ń wò ó bá ní àṣé kò dá mọ ní Ọlọ́run ò dá mọ Ọlọ́run ò jẹ́rí kí leléyìí bá ní pé iyán bá pè ní ìyàn náà ní ìyàn ló bá bù sẹ́nu ló bá jẹ́ lọ́nà this ìyàn is fine ẹnìkan bá dé bí girigiri ọmọ nǹkan lára ìbálẹ̀ bá ní don't you know it's pounded yam ó ní pounded yam what do you mean by pounded yam ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu mo níṣẹ́ rí pé ààbò ẹ̀kọ́ ń da gbogbo yín láàmú ṣé pounded yam lórúkọ rẹ̀ ló wá ń wò mí ọmọ wọ́nranwọ̀nran yẹn wá ń wò mí ṣé pounded yam lórúkọ ẹ̀ ìyàn lórúkọ ẹ̀ mo sọ fún yín bẹ́ẹ̀ mọ́ dá lóhùn o ló wá ní no pé ṣé yam náà fi prepare kí nìyẹn wọ́n ní yam náà fi prepare but ìyàn lórúkọ ẹ̀ lọ́dọ̀ tiwa nígbà tẹ́yìn tí ò ti sínú àṣà ti yín yẹn kò lóókọ lọ́dọ̀ yín nìyẹn orúkọ tí ń jẹ́ is ìyàn not pounded yam ẹ̀yin náà ní wọ́nranwọ̀nran bí gbàtẹ́ pé wọ́n kó pálí sínú brain Yorùbá ẹ lọ sọ yán ní pounded yam sí pounded yam lórúkọ ẹ̀ tóyìnbó bá rí nǹkan tí ò rírí láfíríkà tó bá béèrè lọ́wọ́ orúkọ táwa ń pè ní ẹ pè fún báwọn ṣe lọ́dọ̀ tiwọn nu ẹ wá value èdè elédè ẹ wá gbèrú wọn wá relegate yín ẹ wá dàbí ọmọ ẹ̀yìn agbo tó bà ayé yín jẹ́ ara nǹkan tó bà ayé ìran Yorùbá jẹ́ nìyẹn à ń ṣe program lédè Yorùbá tí wọ́n bá bọ́ síbi kọ́mẹ́ǹtì wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ òyìnbó lọ rẹpẹtẹ bá kàn máa wò báyìí ni òyìnbó abuse yóò wá nù ẹ̀ torí pé kì í ṣe de wa ni abuse babalá abuse ẹ bẹ̀rẹ̀ sí ní abuse ẹni tẹ́ ohun tó ń kọ́ sí wàhálà fracas káàkiri nìyẹn because èdè tiwọn ó yàtọ̀ sí àgbékalẹ̀ tiwa báwa ṣe ń ronú sọ̀rọ̀ kọ́ná ṣe ń ronú sọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn ìròrí oníkálukú ẹ̀yà yàtọ̀ ẹ̀yà ó yàtọ̀ gédégbé torí ẹ̀ làṣà ò ṣe é kọ́ yóò máa tako ìṣẹ̀dálẹ̀ títí yín ara àṣà kan ní káwọn kan fẹ́ obìnrin ọmọ ọdún 6 ṣé níbi ìṣe ọmọ ọdún 6 ṣe fẹ́ ṣáyé ò ní lápọ́npọ́ mọ́yàn lórí so bó ṣe rí nìyẹn àṣà ni lọ́dọ̀ tiwọn àṣà tiwa ò gbà so tó bá sọ nígbà tó wọn abuse wọn ni àwọn máa wọ nígbà tó kó oríire ò pé nígbà tó bá wá ní ọmọ ọdún 6 wàá ṣe fọmọ ọdún 6 gbà tó ìyá wèrè àwọn yẹn náà máa wọ ẹ pé ṣé dìndìnrín lélẹ́yìí ni ọmọ ọdún mélòó ló wá fẹ́fẹ́ nígbà tó bá fọmọ ọmọ ọdún 6 àwọn dẹ̀ máa wò lọ́dọ̀ tí wọ́n pé aláróńdó lọ wá fẹ́fẹ́ láróńdó ọmọ tí ò ti já lẹ́nu ọmú so àṣà yàtọ̀ ibi tá a ti get it wrong nínú gbogbo nǹkan nìyẹn ìdí nìyí tá a ṣe gbé àwọn nǹkan ní báyìí kalẹ̀ láti fi là wá lóye ẹ má pè yán ní pounded yam mọ́ o ìyán nìyán jẹ́ bóyìnbó bá béèrè lọ́wọ́ yín pé kí lélẹ̀ àmàlà ní ẹ pè lámàlà fún òun ní wàá máa polongo rẹ̀ kiri pé àmàlà oúnjẹ kan wà tó jẹ́ láfíríkà tó ń pè ní àmàlà kì í ṣe kí wọ́n sọ pé yam powder wọ́n tó sọ ní yam powder ṣé powder lèyìn jẹ ní yam flour dẹ̀ náà ń pè so these are the things tá a fẹ́ kọ́ àwọn èèyàn wa mọ̀ tó jẹ́ àbọ̀ tí ń relegate èdè tí ń jẹ́ kéde èèyàn máa parẹ́ lórí ilẹ̀ èdè Haúsá very strong èdè nínú èdè tó strong jù láfíríkà lèdè Haúsá wà ó strong ìjẹ̀dẹ̀ Yorùbá lẹ́ mọ́jọ́ nǹkan náà yín jẹ torí kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ ti ní gbọ́ BBC nígbà tó kọ́kọ́ pick èdè láfíríkà èdè Haúsá lọ́kọ́kọ́ pick toro unique wọ́n rí pé àwọn tó gbọ́ èdè yẹn pọ̀ lórí ilẹ̀ ju èdè Yorùbá lọ
kéde sí pé àwọn èèyàn gbọ́ Yorùbá ṣùgbọ́n wọn ò ní sọ ẹlòmíín nínú ilé wọn gan wọn ò gbọ́ Yorùbá mọ́ àwọn ọmọ ò ní sọ Yorùbá òyìnbó wọn mọ̀ sọ èmi mo ṣe ń sọ fáwọn ọ̀rẹ́ mi kan pé jẹ́ káwọn ọmọ yìí gbọ́ Yorùbá ẹ̀ tara yín jẹ ni wọn ò ní mọ̀ tó mọ nǹkan tó ń sọ lẹ́nu tá máa bí ìṣòwò tó jẹ́ bàbá gan wọn à ní mọ̀ táwọn bá gbọ́ Yorùbá tí wọ́n fi sọ fún wọn pé ìrẹ́ burú ọ̀ ní mọ̀ you will not know wọ́n á rò pé èdè òyìnbó náà sọ abuse pọ̀ nínú èdè òyìnbó gan níbi pé ẹlòmíì yóò tẹ comment pẹ̀lú èdè òyìnbó gbogbo tí ó sọ ń bẹ̀rẹ̀ pátá jargons ni kò ní relate mọ́ nǹkan tẹ́ ń bá bọ̀ àṣẹ ni ó mọ sọ ni ó mọ fi béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ìṣẹ́rẹ́ kó dá sétò tó bá tiẹ̀ ní opinion pé ókè kíní yìí kò rí bó ṣe yẹ kó rí rè àwọn ò ní lọ báyẹn bó gbé de Yorùbá ṣe gbé kalẹ̀ àwọn ò máa sọ̀rọ̀ lọ ni láì ní mọ̀ pé àwọn tí abuse ẹni tó sọ̀rọ̀ tí sì ń kọ́ sí kù sínú gbogbo kíní ìláfẹ́ káwọn èèyàn wa ká fojú inú wò dáadáa èdè wa ẹgbẹ́ lárugẹ èdè Yorùbá dẹ̀ ní agbára wa tó bá lágbára wà nú ọ̀rọ̀ Yorùbá náà ń sọ agbára tó wà nú ọ̀rọ̀ Yorùbá ni o tẹ́ ẹ bá mọ̀ ẹ nífẹ̀ẹ́ sáláì mọ́ gbédè Yorùbá ti rí nù ìyẹn lọ láàrin yẹn lánàá a ṣe program kan àwa àṣàlàyé ọ̀rọ̀ ráńpẹ́ lórí ọ̀rọ̀ ètò òṣèlú ìdìbò bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu àwa jẹ́ káwọn kankan yé wa bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí gan ẹlòmíì understand ibi tá a bọ́rọ̀ yẹn lọ irin méjì ní Yorùbá kó síná àtẹ̀gò ṣùgbọ́n irin kan wà tó pàtàkì sí Yorùbá púpọ̀ òun náà ni òmìnira ilẹ̀ Yorùbá ó pàtàkì púpọ̀ ẹ má jẹ́ ń parọ́ tẹ̀yìn jẹ òmìnira ilẹ̀ Yorùbá ó pàtàkì o ó sì nídìí ìdí ni wípé Yorùbá ní ilé ẹni láti jẹ̀kú tí ó ń dodo pé bàbá Bọ́lá Ahmed náà pàtàkì o ṣùgbọ́n láti ọdún tó ti débẹ̀ láti bí ọdún méjì àwa nílẹ̀ Yorùbá ò rí èrè rẹ̀ jẹ mọ̀dọ̀mọ́dọ̀ tá ń pè ní mọ̀dọ̀mọ́dọ̀ ìjọba àjẹ́ ó sì ti ṣe wá rí nígbà tí bàbá wa Ọbásanjọ́ wà níjọba Òkìkíọlá ẹnìkan tẹ̀ dárúkọ Ọfá àwọn ń jò ní bàbá lórúkọ Ọfá ọmọlé onífá ni bàbá tọ́pọ̀lọpọ̀ mọ̀ for a very long time wọ́n bí Afágadé àbí Fágbadé àbí nǹkan lórúkọ wọn bàbá nífá Ifá bàbá náà ṣèjọba fódìdí ọdún mọ́kànlá ni bàbá Ọbásanjọ́ fi ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà tí Yorùbá ò sì jèrè kankan tí ò sí nǹkan atọ́ka sí pé nǹkan tá a rí rèé níbi ìjọba bàbá Matthew Òkìkíọlá Ọbásanjọ́ Yorùbá ò rí nǹkan kan tọ́ka sí Yorùbá ò rí nǹkan kan tọ́ka sí nílẹ̀ Yorùbá nù ní orílẹ̀-èdè Nàìjíríà sorry to say now Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tí obìnrin ò bá ìdánlé ọkọ méjì wò kò lè mèyí tó sunwọ̀n náà àti dánlé ọkọ méjèèjì wò báyìí sí kò sẹ́lẹ̀ tó sunwọ̀n nínú méjèèjì ìrìnwó wà lẹ́fẹ́ kí Yorùbá rìn ẹ̀yin tẹ́ ẹ bá jọ̀jọ̀gbọ́n ẹ là wá lóye sábẹ́ kọ́mẹ́ǹtì kí ni tó yẹ kí Yorùbá rìn nírìn àjò báyìí nítorí pé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì Yorùbá ní tójú òun ò bá fọ́ rádaràdà ni ó dà yóò mọ wo báyìí ni táǹgbẹ́ ń pa àwọn ìgbájú ní jẹ́bẹ́ o kán fún yẹn ń gbàjú lákọ̀ọ́kọ́ kan tó fọ́ ń gbàjú lẹ́lẹ́kejì tójú òun ò bá ti fọ́ kí ni ó dà yóò di bàràbàrà yóò wò báyìí ìtumọ̀ Yorùbá yẹn nìyẹn o ẹ wá wo sàkún ìrìnàjò tá a ti rìn nínú òṣèlú láti 1960 up to date ká wá sọ pé ìrìn àjò Awólọ́wọ̀ tó hẹ́ndì láti 1958 tó hẹ́ndì 1960 òun náà láàrin tọ́ka sí gbogbo tó làmìlakálẹ̀ Yorùbá lè ní àwọn ìrìn àjò Awólọ́wọ̀ là ń rí ìrìn àjò Awólọ́wọ̀ náà là sì ń rí ẹ dákun torí Ọlọ́run ọba mo bẹ̀ yín ni
níbo lẹ fẹ́ kí Yorùbá ó fojú sí, kí ni yóò jẹ́ ìrìn àjò next level Yorùbá tí kì í bá ṣòmìnira ká dá dúró. Kí sì ló fà á tọ́básanjọ́ àti bàbá Tinubu ò fi rí nǹkan kan mú ṣe, tí wọ́n fi rí nǹkan kan mú sàlóògùn despite pé agbára orílẹ̀-èdè ń bẹ lọ́wọ́ wọn, ó gbọ́wọ́ wọn kọjá. Kò ju pé n tí ń bẹ níbẹ̀ yẹn yìí ṣe tó jọ ọmọ ti wá, akànranjú mọ́ ni, ajé oníjẹkújẹ, ẹni tó lè jẹ ìtẹ́ ọmọ ní ń já máa tẹ̀lé ìrìn àjò Nàìjíríà, èyí ń jẹkújẹ pátá gbáà nìran Yorùbá, torí kò sí nǹkan kan tó wúlò fún alábùjá yẹn, kò sí kankan tó wúlò lẹ́yìn kí wọ́n bọ́ bẹ̀ kọ́ lọ enrich àwọn fámìlì rẹ̀ ẹ máa gbádùn, ó tán. Ṣé ń tán wá, ṣé ń tí Yorùbá wa máa dààmú lé lórí náà nu, gbogbo ń tá jókòó lé lórí náà táwa máa waste ọdún lọ rẹpẹtẹ, táyé àwọn ọmọ wọn máa bàjẹ́, tí wọ́n máa rìn káàkiri, tí wọ́n máa fán kiri àgbáyé, tí wọ́n máa rìn kiri ayé, tí wọn ò ní ní ìwúlò fún ìlú bàbá wọn àfi ìlú onílùú. Torí ẹ̀ mo ṣe ń ké gbàjarè gbogbo ìgbà ń tèmi, èmi ìwà àti tí ń bẹ nínú mi bí ìwà rẹ̀fà ni. Yorùbá sì ní ìwà rẹ̀fà kì í wà níbì kan káyé ibẹ̀ ó bàjẹ́. Ìfẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú, ìfẹ́ kó bàjẹ́ ni, ìfẹ́ ká wáyé asán ni, ìfẹ́ kí àwọn nǹkan bàbá wa fi ilẹ̀ kó pasán mọ́ wa lọ́wọ́. Tí ń ṣe mí nìyẹn, tí ń jẹ́ mọ́ pariwo, tó jẹ́ mọ́ fi kára sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Kí lábọ̀ Bọ́lá Ahmed ọmọ Tinubu, kí lábọ̀ abọ́dà ọdún méjì tí ń lọ, ọdún kẹta la fẹ́ bọ́ sí, abọ́dà kò sábọ̀. Wọ́n ń fogun jà lù wá, a lè sọ pé ẹ̀ka ẹ má bá wa jà mọ́, sábọ̀ wá ní alẹ́ ní musan àmú kíkan, sábọ̀ rere ni. Wọ́n pọ̀ dídaba mẹ́ta lóńdó, ààrẹ ní sọ̀rọ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ má sílẹ̀ wá, sábọ̀ ni. Nígbà tó kan Buhari níjó ní, ṣé ẹ rántí, ṣé ẹ máa tán fojú olóyè Sunday Igboho rí, torí ipò kàn jágbe mọ́. Olóyè Sunday Igboho bá Fúlàní wọ̀yá àjà kò kàn wọ́n lẹ́sẹ̀ nímú o, wọ́n ní lásán pé ẹ fi ìlú bàbá mi lẹ̀, ẹ yé pa àwọn fámìlì mi mọ́. Ní Buhari wọ ṣòkòtò mẹ́ta pẹ̀lú ẹ̀, ló kọ́ ọmọ ogun jọ náírà bàbà lójú ọ̀run àti ilẹ̀ ká máa lé olóyè Sunday Igboho ẹyọ kan kiri. Kẹ́lẹ́ mọ bíi tí Buhari fẹ́ràn àwọn èèyàn èdè. Mo wá pé bàbá kan jókòó lánàá, mo wá educate wọn lórí ọ̀rọ̀ yẹn, nígbà táwọn yóò ká sá pè mí táwọn fẹ́ ìwọ́nú wọn hàn ẹ̀yìn sìn àti ìrí òmìnira kúkú gbà, àwọn ọmọ wa tí ó bá wà lókè náà ẹja fi wọ́n lẹ̀. Kí ni ìwúlò ọmọ yín tí ń bẹ lókè? Kí ni ìwúlò rẹ̀ fún yín? Kí lèrè tẹ́ ti jẹ́? Àwọn tó ṣiṣẹ́ tó ṣe wàhálà ká kó dìbò kiri gbogbo lẹ̀ lọ́wọ́ àdúgbò wọn bó ti rí, wọn ò jọ èèyàn, wọn ò jára nú gbó. Nígbà tẹ́ ṣiṣẹ́ tẹ́ fèmí pàlú fapá gbogbo ẹ̀, gọ́vnà lẹ́wọ́ rántí kó yẹ kẹ́ máa kówó òlu fún ẹ̀wọ̀n fún 70%. Àwọn gọ́vnà yà lọ́bí ń kọ́dé rálé sí lóyìnbó kiri. Sàn gọ́vnà rántí aráàlú. Ṣùgbọ́n torí pé ìran Yorùbá wọn ò fẹ́ràn òdodo ọ̀rọ̀, wọn ò fẹ́ràn òótọ́. Láìkì òótọ́ àtòdodo ọ̀rọ̀ láyé wa. Tán bá ti rí pé nìkan nìkan wí fún nǹkan tí òótọ́ báyìí, nítorí àìlóòótọ́ yẹn wọ́n ní kò yẹ ká ṣe bẹ́ẹ̀, ó yẹ ká máa wò pé àwọn onílé kejì wa, kí ló kàn wá pẹ̀lú onílé kejì? Ṣé nítorí onílé kejì la fi gbé wọn débẹ̀ ni? Àbí torí ara wa? Kí ìyà má bàa jẹ wá la fi jà pé fáwa náà lẹ́tọ̀ọ́ wa. Àwọn onílẹ̀ dẹ̀ fàṣẹ sí, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹ̀tọ́ wọn á dà láti rí. Ìwọ tí ṣẹlẹ̀ àwọn ṣẹ́ mọ̀ bá àwọn onílẹ̀ ní bínú ṣẹ́ mọ̀. Nígbà tẹ́ ṣàdéhùn fáwọn èèyàn yín pé ẹ fọkàn yín balẹ̀, a sì fọkàn balẹ̀ àwárí gangan. Ìtààmọ̀ rí ni pé Fúlàní wọ́n ń wo orílẹ̀ wa, wọ́n ń pa àwọn èèyàn wa, wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gbogbo. Adẹ̀ ń pariwo, adẹ̀rẹ́ ní sọ̀rọ̀. Àárín yẹn ṣùgbọ́n wa, ọba àlú ò ṣe tiwa, aráàlú nìkan ní ń pariwo. Kò sọ́ba kankan tó àdírẹ́sì ẹ̀ tó dìde wípé ẹgbà mí o, kò sí. Kò sọ́ba nínú àwọn ọba kan bọ́ta ẹ̀ tó bá sọ̀rọ̀.
kó vọ́tà kó fọwọ́ rẹ̀ sọ̀yà kó ń sọ̀rọ̀ gbogbo wọn ń sá fún pé kí dá ọba má bàa bá wọn dì í ó túmọ̀ sí pé ẹ̀ ń bẹ̀rù àwọn ará abéjà wa láàdá àìdá wa á fi hàn báyìí àwọn aráàlú tẹ́ pàtì á fi hàn yóò ya anybody lẹ́nu sẹ́ à ń sọ fún yín eré lẹ́ máa pè é yóò ya anybody lẹ́nu eléyìí wọ́n ní tá a bá gbọ́ ọmọ ìyá ẹni létí ọmọọba kan ò ní bẹ̀rù èèyàn là ń bá lọ kéèsì yẹn là ń bá lọ ìjà máa bá bọ̀ haúsá ń yarí báwọn ò ṣe tètè mọ́ yíbo wọn náà bí wọ́n ṣe bẹ́ síbòmí àwa tá a jẹ́ ọmọ ìyá yín gan ṣe tán àfẹ́ ṣe tètè torí kò sí wúlò sí wúlò. ẹnìkan sẹ́ni kankan sí mi lánàá mo fẹ́ kẹ́ fi ti ara yín gbọ́. He is a key architect of Afenifere's widely discussed proposal for a new governance framework. Dr. Fagbon Chaponda, regional government parliamentary system. These are true one. Whether it's in Afenifere, in the eminent Dr. Fagbonda ló fẹ́ sọ̀rọ̀ ẹ máa gbọ́ wọn sìn. Elders or in the Patriots, there's one common string. You are consistent in being in places where you want Nigeria restructured, either through a new framework, a new constitution, and all. Talk to me about your personal convictions. What drives you into these places, rather than you being in political parties or some organizations where you seek to get and dispense power? What drives this passion for a Nigeria which is properly arranged for the good of all? As a Nigerian, I've been privileged to be in government for 26 years, and I've retired now for 25 years. Wow. So you retired to the year 2000? At the year 2000. December 2000. Because I disagree with the space program of the government. We cannot go to space when we have no light, no water. What are we doing in space? We've not handled terra firma. We're going to space. So I retired on that basis at that time. On principle? On principle. Nothing shows the level of our decay than what I saw just in the last 2 weeks. In the airport in Nigeria, Abuja Airport, you only 6 flights coming internationally. Only 6 flights. 6. If you go to, I was in Spain the last 3 weeks, 50 flights taking up and landing every hour. In Spain? Nothing is happening in Nigeria at all. No business is going on, seriously speaking. Nothing. Abuja is supposed to be like where it happens. We're supposed to have between Abuja and Lagos, everything. No, that's local flight. I'm talking international. Yes, international. That's it. So we have flight going to Accra. People are coming here to do government business and just to collect check, business. Collect check in Federal Secretariat and go and blow it on expenses. That's what we do. All money comes to Abuja. People come here and collect the check and collect allocation, collect this, and then waste it. Not on development. Okay, so Nigeria is so sad the way we are in this country. I don't know. We have not been lucky since 1999 when this dispensation came in. We are having the worst governments following one another. All our hopes are dashed at every turn. We thought Dr. Jonathan would do something, being the most academic qualified, but it was sounded out. He couldn't do much. We thought Buhari is a Puritan Nigerian with discipline, but he came in and destroyed the system. Now we have Tinubu equally educated, but look at what he's doing. How can you go to St. Lucia to give scholarships to students there? The Nigerian students are on loan. How do you loans that they will pay back? Loans that you pay back, but you are giving free scholarship to citizens of other country. Just to show that you are populist, you cannot take care of family. Ṣé ti gbọ́ àníyàn dáadáa nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn. Ẹ máa gbọ́ ẹ máa dé o ẹ̀yin Yorùbá ẹ máa dé. Kéèsì kan ṣẹlẹ̀ underground tí wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ tó fẹ́ take place lénìí. Ẹ máa gbọ́.
She's treat this as urgent. Nigerian Senate. Zonal public hearing. Zonal public hearing. Tó fẹ́ ṣe. Ẹ mọ̀ wọ́n ṣe ṣe o. Tí ayé ò dẹ̀ gbọ́ gbogbo yín ò dẹ̀ mọ̀. Hearing, and you don't want the public to be there. Well, we have gotten the update. People of God, we are going to be there. Before I explain what it be, I beg take the I did not want to laugh. I beg take the location from there. Nowhere near you pass. Just they wake up from sleep. Now see the next invite for what? Everybody's gonna be there. It's called public hearing. We'll be able to give our opinion. We'll be able to say what we want to see in the constitution. Yes, that's are you not gonna trust me now? I will break it down for you people to understand. Nigerian Senate, yes, Ababio them is doing a zonal public hearing on the review of the 1999 constitution. Public hearing meaning everybody's supposed to be there. So why is it not on TV? Why is it not on the national dailies? Why are we not seeing it? Why is it not everywhere? And we have them publicize it for free. Take the location. Help us go there and tell them to do electoral reform. Because now the one where people talk past that, then they go put for their resolution. Yeah, it's happening in the 6th geopolitical zone. Meaning each zone or pick one location. Everybody will gather go there. Take calm. John, I want better Nigeria. Now the work with this. Polemia and the Peters with the worker. Everybody pack your back. On the 4th on Friday, yes, so Saturday 5th of July night they happen. For those in the northeast zone, northeast contains Gombe, Adamawa, Bauchi, Araba, Borno, Yobe, Nonade northeast zone. Read the location one and go meet them. Mohammed in the May International Conference Center, na no where dey na for Borno, na no. University of Maiduguri, then and there they happen. And there you go tell the way you want for constitution. Number 1, electoral reform. So we can vote and our votes we can't. People waiting for Northwest Zone, Kano Center. Northwest comprises of Katsina, Kano, Jigawa, Aduna, Kebbi, Sokoto, Zamfara. Those ones are in the Northwest Zone of Nigeria. See your location. I go laugh for you. Bristol Palace Hotel for Kano State. Your requirements to be there is to be a citizen of Nigeria. Yes. You don't need that card. If they see who they suffer, they're not saying Nigeria, they're not saying you. You will be there to say your mind. As soon as this, the moment they take the electoral reform. Yes. Okay, let's go. North Central Zone. Monasuna location. States in North Central. As Benue, Kogi, Kwara, Plateau, Nasarawa, Niger. Monasuna location. Crispan Hotel for Jos, Plateau State. So if you are around there, obedient or not be there, go and say what you want to say in the next constitution. Number 1, electoral reform. So the topics they are planning to talk that day, they're not for electoral, anything about electoral reform. Nigerian Senate. We move on. Southeast Zone. States in the Southeast include Abia, Anambra, Ebonyi, Enugu, Imo. Those are our southeastern states. See your location. It happen for Enugu. Our life for now. It's happening at International Conference Center in Enugu State. If you not say you there, I trust you now. The man I heard the hall, they look down at the top. If you reach out to raise your hand, we know. If they talk the office, we know what we want. Make sure you are there. We'll take attendance. So on this online, we'll know which person zone crowd pass. Start mobilizing. Friday and Saturday, public holidays. Because I can do something like this hidden. Anyways, we move. Let's go to Southwest. States in the southwest of Nigeria. That is Ekiti, Lagos, Ogun, Ondo, Osun, Oyo. Those are our southwest states. See your location for Lagos here. Watercrest Hotel, Ikeja, Lagos. I still don't believe in Asha. We are all going to be there. Benny. Yeah, South, are you ready? You know Nigeria has this geopolitical zone, and I've mentioned 5. The last but not the least, it states in the south zone of Nigeria. We're talking about Akwa Ibom, Bayelsa, Cross Rivers, Delta, Edo, and Rivers. Those are the south zone of Nigeria. Here is your location. 4 points by Sheraton Hotel, Ikotepene, Uyo, Akwa Ibom states. That's where it's happening in the south. If you are around that location and you are not there, you are a wicked Nigerian. If you are not around, give moral support online as they post their pictures, they repost. Everybody must put hands to make. Ṣé ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe ń lọ nìyẹn. So wọ́n fẹ́ ṣe electoral, wọ́n fẹ́ ṣe review lórí 1999 constitution. Wọ́n àdẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ torí káwọn èèyàn má bàa béèrè ẹ̀tọ́ wọn. Ṣé ìjọba tí ẹni a máa dóde nínú Nàìjíríà ẹ wá ní Nàìjíríà ó dáa. Gbogbo ayé ẹ lọ mú ọkàn yín kúrò lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ má dààmú ara yín mọ́.
ẹ kàn ń ṣẹ́wọ́ sí mọ́tò tó ti lọ ni mọ́tò tó ti lọ lẹ́ ń dúró dè yóò máa waste àkókò mọ́ yín lọ́wọ́ ìdí rẹ̀ ní tàfi ń bá yín sọ̀rọ̀ gbogbo ìgbà mọ́tò tó ti lọ lọ́rọ̀ Nàìjíríà kò í ṣe ibi tó kò lè nítumọ̀ ẹ mọ̀ jẹun pàrọ̀ tàn jẹ́ kì í ṣèpè ẹ̀yin ní kẹsàn ṣòkòtò yín gbogbo ọ̀nà tó ní kálukú bá mọ̀ ẹ brainstorm ẹ má ìdí àṣọ tá a fi bọ́ kúrò lóko ẹrú ní tá a fẹ́ kẹ́yìn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tá a fẹ́ kẹ́ máa ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ mọ́ kàn yín kú ẹ má tẹ̀lé àwọn olóṣèlú mọ́ ajẹnirun ni wọ́n àfàkókò ẹni ṣòfò ni wọ́n ẹ wo iye àkókò láti 1960 wọ́n fi ṣòfò títí di 2025 ìlú yìí ò níyanjú ẹ̀dẹ̀ tún nígbàgbọ́ pé ó dà níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ lábẹ́ ọ̀run nǹkan tá à ń bá yín sọ tẹ́yìn ò gbọ́ nìyí kòkòrò ajẹnirun òun ni olóṣèlú àfàkókò ẹni ṣòfò àfọjọ́ ọ̀la ẹni tàfàlà wọn ní tán pè ní ìran olóṣèlú ẹ má tẹ̀lé wọn ẹ ń ba yá ara yín àtọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ ni ẹni tó bá nígbàgbọ́ nù wọn mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ètò lẹ́nìí títí tátùmọ̀ fi mú àkọ́tún ètò mi wá sórí ìkànnì yìí ó dàbọ̀.